kádìjọ máa yọ̀ jíjú ọpẹ́ ni torí pé ọdún dé ọdún kò bá yín láyé láàyè ìdẹ̀ra ọmọ Bashorun Zikrullah Adéòtí àpèsè oníjèrè àgbàkin big boys ẹ kú ayẹyẹ orí kádún ọdọọdún ni pèrègùn dẹ́gbà ọjà ẹ ó ṣe púpọ̀ ẹ̀ lókè ìpẹ́ àtàndá ọmọ Òṣogbo òròkè àsálà ọmọ àkókò gàgàrà tó lórí ọ̀pẹ rẹ̀ létéńté ọmọ àrẹ ò pẹ̀tà àrẹ pẹ̀tà wọ́n gbà á báàrẹ̀ mi bá pẹ̀tà má ṣe gbà lọ́wọ́ mi ẹ̀yin lọ́mọ lé orí ayé ọmọ bọ́ọ̀gù bọ́ọ̀lù ọmọ ajíbí ṣe ọmọ èjìdínlógún ẹ̀yin lọ́mọ ọ̀ṣọ́lọ́rọ̀ bí màjẹ̀sín para ni wọ́n ti ń yọ ọmọ nílé abisogun àtàndá ògùn rere jọ nílé ìyá màrìwò má sì jọjà ogun òtètè jẹ́ ń bá ọdẹ làbà kí n mórí síré ìránilé o ará ìrámọ̀já nídìí ògún ara pápá ńlá bẹ́ẹ̀tù ibi gìjàgìjà là ń bẹ́kùn òjòjò oníṣòwò kó má lè nájà kókókó lára ọ̀tá ń lè ọmọ Bashorun kẹ́ẹ̀dàgbà bíi ará òrọ̀ kẹ́ẹ̀fọwọ́ pa ó gbùrùgbù kẹ́ẹ̀fẹ̀rẹ̀gì jọ́bi tuẹ̀tuẹ̀ ọmọ Bashorun adé Òṣogbo worldwide ìgbà ọdún kan ni. Omi àrà orí kí ọ.